jẹ́ àtúnkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ gbálégbòde tá à ń tẹsẹ̀ kùkú wọ̀nà tó jìn láti múròyìn wá lájà balẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé náà ní mímọ̀ ṣe tàwa náà kọ́ Elédùmarè oníkàmọ́ kí ká sì máa fìyìn fún bá a ṣe wá ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àníṣe ṣàìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ alátìlẹ́yìn àti olólùfẹ́ tẹ́ ń fìfẹ́ hàn sí wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 táwọn yìí ẹ ṣeun o àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ mà káàbọ̀ sórí ìkànnì tó tọ́ àtèyí tó yẹ kẹ́ ẹ ti wà látọjọ́ tó ti pẹ́ ẹ̀yin tẹ́ ẹ ti wà tipẹ́ ẹ kú àdúró tì Elédùmarè yóò mọ̀jọ́ nídìrò ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún ti àsìkò yìí àyànfẹ́ Elédùmarè tó ti gbèdé bí ìṣe mi ẹjá wo kókó tí ń bẹ́ẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. wọ́n ní ẹni tó ṣú lè gbàgbé ṣùgbọ́n ẹni tó kò lè gbàgbé rárá. Dangote ti mú ọ̀rọ̀ ìrántí wá lórí bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn bó ṣe ṣe bẹ́ẹ̀ da iléeṣẹ́ sìmẹ́ǹtì rẹ̀ wò lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ wò ó bí orílẹ̀-èdè Nàìjíríà bá fẹ́ jẹ́ orílẹ̀-èdè gidi Akpabio yẹ lẹ́ni tí yóò máa wà ní ipò sẹ́ni pírẹsidẹ̀ǹtì Sowore ló sọ èyí di mímọ̀. ọwọ́ àjọ EFCC ti tẹ àwọn afurasí oníjìbìtì orí ayélujára tí kò dín ní 21 ní ìpínlẹ̀ Bauchi. ìgbẹ́jọ́ Tìmílẹ́yìn Àjàyí tó ṣekú pa agùnbánirọ̀ tún tẹ̀síwájú lónìí ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Nasarawa. Bàbá ń sọ pé kó gbàgbẹ̀rẹ̀ kẹ́ tètè gbà pé òótọ́ ni wọ́n bá yín sọ àwọn ọ̀dọ́langba Tinubu ni wọ́n ṣínà yàbò adigunjalè kan ní ìpínlẹ̀ Èkó tó sì ṣe bẹ́ẹ̀ gba ọ̀nà ọ̀run lọ. àṣírí àwọn ọmọ ogun kan nílẹ̀ yìí ló tún ti ṣe bẹ́ẹ̀ tó ti tú nínú CCTV kámẹ́rà báyìí pẹ̀lú bí wọ́n tún ṣe ya wọ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ní Ìkẹjà tó tún lu àwọn òṣìṣẹ́ bẹ̀ nílùkulù. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. wọ́n lẹ́ni tó ṣu ó lè gbàgbé ṣùgbọ́n ẹni tó kò jẹ́ gbàgbé ọ̀rọ̀ náà. Dangote ló tó ti mú ọ̀rọ̀ ìrántí wá lórí bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn bó ṣe ṣe bẹ́ẹ̀ da iléeṣẹ́ sìmẹ́ǹtì rẹ̀ wò lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Dangote tó kárí ayé lórílẹ̀‐èdè Nàìjíríà Aliko Dangote òní ọmọ ti tú àṣírí ọ̀rọ̀ síta tó sì ti mú ọ̀rọ̀ ìrántí bá bí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ìyún Ìbíkúnlé Amósùn bó ṣe ṣe bẹ́ẹ̀ wo iléeṣẹ́ sìmẹ́ǹtì Dangote rẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Dangote tó sọ èyí di mímọ̀ lásìkò tó ní ìpàdé pẹ̀lú gómìnà ní ìpínlẹ̀ Ògùn báyìí Dàpọ̀ Abíọ́dún níbi tí wọ́n ti ṣe àlàyé nínú ìpàdé náà nípa bí ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Ògùn bí ó tún ṣe gbèrú sí i àti bí àwọn iléeṣẹ́ ńláńlá bí ó tún ṣe gba àyè ní ìpínlẹ̀ Ògùn tí ìpínlẹ̀ Ògùn náà yóò fi wà lára àwọn ìpínlẹ̀ tí ó di àpèwáwò káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. ibẹ̀ ni Aliko Dangote ló ti ṣe ní àlàyé pé sẹ́ẹ̀rí iléeṣẹ́ sìmẹ́ǹtì tá a fẹ́ lọ ṣe àbẹ̀wò sí yìí tó wà ní Ìtorí tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ó ṣe ní àlàyé pé lásìkò ìjọba àná ti Ìbíkúnlé Amósùn ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti dáwó máwọn lórí oní nígbà àkọ́kọ́ ó tiẹ̀ wo oníṣẹ́rẹ́lẹ̀ kejì owó báyìí ó tún wó fẹ́ǹsì tá a fi ṣe ni oníṣùgbọ́n adúpẹ́ lẹ́ni iléeṣẹ́ sìmẹ́ǹtì náà ó ní ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu báyìí tó sì ṣe ní àlàyé pé àwọn òtún ti parí iṣẹ́ bẹ́ẹ̀ ìtẹ̀síwájú yóò tún máa bá a ṣe àfihàn fídíò rẹ̀ fún wa báyìí tí ó máa jẹ́rìí máa jẹ́ mi ìṣòro. Are they able to have it on record that the factory we're visiting now, Itori, it was because of His Excellency that we came back. That factory was demolished twice. We started building, Onamosu demolished it. The second time we started again, he demolished not only the factory, including the fencing. So we left. But right now, we're coming back of His Excellency, my brother, Minister for Building. We are now back. When we go there, you will be very surprised. Are they able to have it on record that the factory we're visiting now, Itori, it was because of His Excellency that we came back.
that factory was demolished twice. We started building, Onamosu demolished it. The second time we restarted again, he demolished not only the factory, including the fencing. So we left. But right now, we're coming back of His Excellency, my brother. Praise God for the building. We are now back. When we go there, you will be very surprised. Ẹ káàbọ̀ padà. Ẹ wò bí orílẹ̀-èdè Nàìjíríà bá fẹ́ jẹ́ orílẹ̀-èdè gidi, Akpabio lẹ́ni tí yóò wà nípò sẹ́nítọ̀, nípò senate president lórílẹ̀-èdè yìí. Ọmọyẹlé Sowore ló tún sọ ọ̀rọ̀ yìí síta. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC tọdún 2023 Ọmọyẹlé Sowore olómọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tán ní ìtàkùrọ̀sọ pẹ̀lú bọ́ọ̀máwòrán tó pè ní Car Trust níbi tí wọ́n ti ṣe ní àlàyé níbẹ̀ oní Sowore ti sísọ lójú eégún ọ̀rọ̀ ọ̀hún ló ti sọ dúnmọ̀ wípé a sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ò dáa, orílẹ̀-èdè Nàìjíríà kù díẹ̀ káàtó. Ó ní tá a bá fẹ́ kí orílẹ̀-èdè yìí dáa kó sì jẹ́ kan gbòógì láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé níṣe ni senate president Godwin Akpabio kò yẹ lẹ́ni tó yẹ kó wà ní ipò tó wà yìí. Ó ní níṣe ló yẹ kí ó wà ní ọgbà ẹ̀wọ̀n lórí gbogbo àwọn ìwà burúkú tó ti wù sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom ọ̀hún Godwin Akpabio ó ní Sowore júwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò yẹ nípò torí wípé ó ní ọ̀daràn paraku ó ní ó sì ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi àkàkà ìmọye tó ní lọ́wọ́. Ó ní fún ìdí èyí bàbá fẹ́ kó lédè Nàìjíríà dá àwọn èèyàn bíi senate president Akpabio yìí ó yẹ ká mọ̀ yọ wọ́n kúrò ní ipò àṣẹ orílẹ̀-èdè Nàìjíríà láàfin tún orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ àákàn yín gbàdó sẹ́yìn gbá ni torí pé àwọn ìka èèyàn ó làwọn ènìyàn yìí. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ọmọyẹlé Sowore ló fi ohùn náà tó fi léde síta. Ọwọ́ àjọ EFCC ti tẹ àwọn afurasí oníjìbìtì orí ayélujára tí wọn kò dín ní 21 báyìí ní ìpínlẹ̀ Bauchi. Àjọ tó ń rí sí lílu owó ìlú ní pọ́npọ́ àti ṣíṣe owó ìlú báṣubàṣu lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ń gbógun tì Economic and Finance Crimes Commission EFCC ọ̀nà ti fi ìròyìn náà léde sójú òpó ayélujára X wọn níbi tó ti sọ bí wà wípé akitiyan àwọn ó ti mú èso rere wá báyìí pẹ̀lú bá ti fi páńpẹ́ òfin gbé ènìyàn tí kò dín ní 21 ní ọjọ́ 15 oṣù kẹta ọdún tá a wà yìí tí ń ṣe ọjọ́ sátidé lágbègbè tó pè ní Kawure New Government Reservation Area GRA àti agbègbè tó pè ní Awala ní òpópónà márosẹ̀ Maiduguri sí Bauchi. Ó ní lẹ́yìn táwọn gba ìròyìn nípa àwọn oníṣẹ́ láabi ọ̀hún tó jẹ́ afurasí oníjìbìtì orí ayélujára tá a mọ̀ sí yahoo. Ó ní àwọn pa kìtìmọ́lẹ̀ tó sì ṣe ìwádìí níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ káwọn oníṣẹ́ láabi náà mọ́lé. Wọ́n bá ọkọ̀ oríṣiríṣi níbi tá a ti rí ọkọ̀ olówó ńlá BMW, Toyota Camry oríṣiríṣi àkàkà ìmọye tó fi mẹ́rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye tó pọ̀ sùádàdà àti POS èyún ẹ̀rọ ìgbowó lẹ́nu pẹ̀lú iPad tó fi mọ́ lápútọ́ọ̀pù gbogbo ẹ̀ ni wọ́n sọ díẹ̀ wípé wọ́n bá lọ́wọ́ àwọn ènìyàn náà nílẹ̀ tí wọ́n ní ó ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo àwọn nǹkan yìí ó ní wọ́n fi ń ṣiṣẹ́ láabi tó sì fi ń lu àwọn ènìyàn ní jìbìtì lórí ayélujára. Wọ́n wá ní wàyí o àwọn yóò gbé wọn lọ sí ilé ẹjọ́ báyìí láti lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn jìbìtì lílù tí wọ́n fi kàn wọ́n. Ìgbẹ́jọ́ Tìmílẹ́yìn Àjàyí tuntun tẹ̀síwájú lónìí lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ ṣekú pa àgùnbánirọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Salom Adaidu. Bẹ́ẹ̀ bá gbàgbé Tìmílẹ́yìn Àjàyí ó ní ọwọ́ bá lẹ́ni tí wọ́n ní wọ́n bá òkú Salom Adaidu ní ilé rẹ̀ lẹ́ni tí wọ́n sì sọdúnmọ̀ pé ó jẹ́ afurasí gbòógì tí ó ṣekú pa Salom Adaidu. Ṣáájú ni wọ́n ti gbé lọ ní inú oṣù kínní níwájú adájọ́ Simon Abuki tó wà ní Láfíà tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Nasarawa nígbà tí Tìmílẹ́yìn Àjàyí tó ṣe nálàyé pé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn òun kò jẹ̀bi. Bẹ́ẹ̀ ni adájọ́ Simon Abuki ló tún ṣe bẹ́ẹ̀ sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú di 20 oṣù yìí ọdún 2025. Fídíò bó ṣe délé ẹjọ́ á ṣe àfihàn rẹ̀ náà fún wa.
bá bá ń sọ pé Èkó gbàgbẹ̀rẹ́ àwọn ọ̀dọ́ Tinubu náà ṣe bẹ́ẹ̀ lu adigunjalè kan nílùkulù lálùbami òkú tẹ̀mí sì bọ́ ní ara rẹ̀ nípínlẹ̀ Èkó. Adigunjalè tí wọ́n sọ mọ̀ wípé ó ti jingiri nínú kó máa gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn àti dúkìá wọn ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tá lọ́jọ́ gbogbo báyìí nítorí ọjọ́ kan ṣoṣo nítolóhùn lẹ́yìn tí awọ pálábá rẹ̀ tó ṣẹ́gi lẹ́ni ní agbègbè tí wọ́n pè ní agbègbè tó pè ní AP sí Akérèlé ní junction Agége tí ń ṣe ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde láti ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ó ṣe ní àlàyé wípé arákùnrin torúkọ rẹ̀ ń jẹ́ Saidu Sina ètò ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ojúbíntín oníwọ̀mọ̀ ti gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí pẹ̀lú àlùbami òkúrú táwọn ọ̀dọ́ langba Tinubu tí wọ́n lù ú lásìkò tí wọ́n ní ogun arábìnrin kan ogun ní ọ̀bẹ tó sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti báàgì arábìnrin ọ̀hún lọ́wọ́ rẹ̀ kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó wá ṣẹ́gi lẹ́yìn tí wọ́n sì gbà mú nábàárọ̀ òjò ìyà fún òun náà lásìkò tí àwọn agbófinró tí ń ṣe ọlọ́pàá tí wọ́n fi débẹ̀ ní í ṣe ni ó ti wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run táwọn ọ̀dọ́ làgbà sì bẹ́ ẹsẹ̀ wọn sọ̀rọ̀ táwọn júbà ìhòòrò sàásálà fún ẹ̀mí wọn ní kété náà gbé ọ̀dọ́kùnrin adigunjalè náà lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n tán ní nígbà tó délé ìwòsàn níṣe náà sọ kò bá ọmọyẹrẹ mọ́ ọmọyẹrẹ rẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ní ìwọ́jà àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin tó jẹ́ adigunjalè tó ń pè ní Ojúbíntín yìí Benjamin Hundeyin ó ní àwọn ènìyàn tó kù rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú ọ̀hún inú ìdigunjalè náà ti na pápá bóra lásìkò táwọn ọ̀dọ́ langba tí wọ́n ń ṣe ìyà fún eléyìí lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ làwọn sì ń ṣe ìwádìí lórí àwọn ènìyàn tó kù tó sì ní wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ibi ìgbókùpamọ́sí ní ilé ìwòsàn náà. Àṣírí àwọn ọmọ ogun kan rèé tó tún tú nínú CCTV kámẹ́rà pẹ̀lú bí wọ́n ṣe tún ya wọ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ní Ìkẹjà wọ́n tún lo àwọn òṣìṣẹ́ bẹ̀ nílùkulù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi fọ́nrán náà jáde síta lójú òpó ayélujára níbi tí CCTV kámẹ́rà ti tú àṣírí àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan táàkan lè tí ì mọ irú apàbí tí wọ́n fi sí nínú iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ní í ṣe ni wọ́n ṣe àfihàn wọn pẹ̀lú bọ́n ṣe ya wọ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti bẹ̀ ní Ìkẹjà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lu àwọn ènìyàn nílùkulù wọ́n tún dúnkokò mẹ́mí àwọn ènìyàn nínú fídíò ọ̀hún tó ṣe àfihàn arábìnrin kan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ ṣáájú ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó jẹ́ ti orí òfurufú ni wọ́n ti ya wọ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti bẹ̀ ní Ìkẹjà ní ọjọ́ 6 oṣù kẹta ọdún tá a wà yìí níbi tí wọ́n ti ṣe àwọn òṣìṣẹ́ ní ṣìbálà ṣìbolo látàrí pé wọ́n ní wọ́n yọ iná wọn kalẹ̀ ní iléeṣẹ́ ọ̀hún èyí tó mú kí inú bí àwọn ọmọ ogun ojú òfurufú náà tí wọ́n fi wá dá sẹ̀ríà fáwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà kò rojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí ó ṣẹlẹ̀ báyìí níṣe nìmí ló ti wá sáyé báyìí ní iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti Ìkẹjà náà. Audio Jungle.
dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ́mọ́gẹ́ fìlà òní kọjá ìpéǹpéjú tó bá ti ń di bẹ́ẹ̀ bàbá sí ò sí nǹkan láyé mọ́ ń bì ní léèrè ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ ká tó máa lọ ẹja múnà tí àwọn kókó tá a mẹ́nu bà wá ṣáájú àsìkò yìí. a ti sọ dímọ̀ wípé Dangote tó ní iléeṣẹ́ sìmẹ́ǹtì ní ìpínlẹ̀ Ògùn ó ti sọ ìrírí àti bó ṣe mú ìrántí wa pẹ̀lú bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn bó ṣe ṣe bẹ́ẹ̀ da iléeṣẹ́ sìmẹ́ǹtì náà wó lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. bá a bá fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó dáa kó sì di tí a máa pè wá wò sẹ́ni pírẹsidẹ̀ǹtì tó wà ń bẹ̀ yìí Godwin Akpabio kò yẹ lẹ́ni tó yẹ kó wà ní ipò yìí o Ọmọyẹlé Sowore làsọpọ̀sọ yìí di mímọ̀. àmọ́ fún wa pé ọwọ́ àjọ EFCC ti tẹ àwọn afurasí oníjìbìtì orí ayélujára èyí tí wọn kò dín ní 21 ní ìpínlẹ̀ Bauchi. bákan náà la ní ìgbẹ́jọ́ Tìmílẹ́yìn Àjàyí tó ṣekú pa àgùnbánirọ̀ ní ilé rẹ̀ èyí ní ìgbẹ́jọ́ rẹ̀ ti ń tẹ̀síwájú lónìí ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Nasarawa. àsọdìmọ̀ pé kò gbàgbẹ̀rẹ́ àwọn ọ̀dọ́ tínú bíná dáná tí wọ́n ṣègi ìyà fún adigunjalè kan ní ìpínlẹ̀ Èkó tó sì ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. àṣírí àwọn ọmọ ogun kan ló tú nínú CCTV kámẹ́rà pẹ̀lú bí wọ́n ṣe tún ṣe bẹ́ẹ̀ yàwọ̀ iléeṣẹ́ mọ̀nàmọ́ná níkẹjà wọ́n tún lu àwọn òṣìṣẹ́ ní ìlúkulù. títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì Arólé Baba 1010 TV tí ó kọ́ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ mo kí a pé a kú àtàárọ̀ àkúbojú ọjọ́ ṣe rí Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ó dàbọ̀ fún ti àsìkò yìí.